káàbọ̀ sórí ètò birthday surprise show. Orúkọ tèmi ni Gbádébọ̀bọ̀ ọmọ aláyọ̀. Ojúmọ́ ire ló mọ́ wa lónìí o. Ẹ jẹ́ ká fìbà fún Elédùmarè. Ṣùgbọ́n kí a tó máa lọ, ẹ jẹ́ ká lọ yin Ọlọ́run fún ìgbésí ayé rere ẹnìkan. Ó ṣé o Jésù, ọba rere. Ó ṣé o Jésù, ọba rere. Àánú rẹ̀ máa pọ̀ sí wa, ọba rere. Ìfẹ́ rẹ̀ máa pọ̀ yéye, ọba rere. Ààbò rẹ̀ dájú lórí wa, ọba rere. Oore ọ̀fẹ́ rẹ̀ tó fún wa, ọba rere. A dúpẹ́ jíjẹ mímu, ọba rere. A dúpẹ́ lílọ bíbọ̀, ọba rere. Ó ṣé tó gbé mi lékè o, ọba rere. Ó ṣé o Jésù, ọba rere. Oore rẹ̀ lórí wa ó pọ̀ púpọ̀, ẹ jẹ́ ká yìn Jésù, ọba rere. Ẹ jẹ́ ká yìn Jésù, ọba rere. Ẹ jẹ́ ká yìn Jésù. Nǹkan tí mò ń sọ nípa rẹ̀ tí a fẹ́ kíkó ayẹyẹ ọjọ́ ìbí ti òní, òun náà ni Alfred Ọláyínká Odùnúgà Jellico, the CEO of Mobile Laundry and Dry Cleaning Services. Olówó orí ọkọ ọmọ Bọ́láńlé, bàbá Ayọ̀bámi, bàbá Ṣèyí fún mi, bàbá Ẹ̀bùn Olúwa, bàbá Josiah. Ìgbà ọdún kan ni o, aṣọdúnmọ́dún ni yóò máa jẹ́ fún yín. Happy birthday. One more time, let's go there. All right. Ẹ jẹ́ ká inú dídùn ní Jésù, Olúwa olóore. Àánú rẹ̀ kó wá títí ayé, lódodo dájúdájú. Onípa agbára rẹ̀, ìmọ́lẹ̀ sáyé titun. Àánú rẹ̀ kó wá títí ayé, lódodo dájúdájú. Of glory, everybody rise up and sing unto the Lord. Atobarati Baba, Ebe Jesu ga. Ombogo rẹ̀dá láyé, ó pèsè fún àìní wọn. Ọbọ̀dún pèsè nímẹ̀. Àánú rẹ̀ kó wá títí ayé, lódodo dájúdájú. Àánú tó pọ̀ bí yanrìn tí mo bá lójoojúmọ́ ni mo ṣe ń yàn. Ìyìn rẹ̀ ni yóò máa wà lẹ́nu mi títí ayé. Àánú tó pọ̀ bí yanrìn tí mo bá lójoojúmọ́ ni mo ṣe ń yàn. Ìyìn rẹ̀ ni yóò máa wà lẹ́nu mi títí ayé. Júbìlà, ìlànà mi rè, sọ̀sọ̀ láti sọ, oore tó ṣe láyé mi ọkọ mi mo ṣe mú ìyá. Fún jíjẹ fún mi mú bàbá mo dúpẹ́ o. Oore tó ṣe láyé mi ọkọ mi mo ṣe gbé ọ̀gá. Àjàmọ́yé lórí bàbá ṣe nínú ayé mi. Oore tó ṣe láyé mi ọkọ mi mo ṣe mú ìyá. Ó lílà fún mi bọ̀, bàbá mi yóò máa ṣe. Oore tó ṣe láyé mi ọkọ mi.